pẹ̀lú ẹ̀dùn ọkàn àti ìbànújẹ́ òfin sọ fún yín pé àbúrò ní Àtàtà ó fi ayé sílẹ̀ lónìí Mrs. Kúnlé Tókunbọ̀ Mákindé tí gbogbo àmọ̀ sí Dẹ̀jọ́ Túnfúlù. Lápẹ́ ikú máa ń ní yànyàn ó máa wo attitude ó máa wo ẹ̀dá wọ́n ti sọ̀rọ̀ ẹ̀dá rí fún ìlọ́tọ̀ fúnfún lónìí. He's been a very nice person. Kò ń jẹ́ ẹni tó lágbájá bí àwa. Kí Dẹ̀jọ́ fi gbogbo ilé ìṣe owó tó bá débẹ̀ tó bá lóun ní ìdí ẹ̀ lẹ́ẹ̀kẹsẹ̀ ó ń jáde nínú ilé yẹn fún ẹni. Dẹ̀jọ́ ti ra mọ́tò lójú mi tí kì í ṣe ẹ̀mẹ́rin táwọn ọ̀dọ́ máa gbé tó máa ráìtì ẹ̀ ọ̀ kò dẹ̀ ní sọ̀rọ̀ ó tún gun máṣíìnì ẹ̀ ń lọ ní ẹ̀mí. He's been kind to everyone ó dẹ̀ wà respectful. Èèyàn ni ó ṣáájú gbogbo àwa ìlórúkọ. Dẹ̀jọ́ lórúkọ pẹ̀lú àwọn lúkúlúkú èkó kínkín láróńdó. Ìrọ̀lì fún àwọn parí olódò ògùn kò bàbá sì gbédé kó tó kà wá láti káwọn míì tó tún ṣẹ̀ ń dé káwọn míì tó tún máa dé káwọn míì tó sì máa dé. It was a great loss. Dẹ̀jọ́ kú ó sì yá mi lẹ́nu yá torí wọn ló sì wà location skit kan ní ìjẹta àwọn míì náà sì rí lánàá wá ìdójú wá di èní wọn ní Dẹ̀jọ́ ti kú òru tí wọn ti jí mi I could not be able to sleep. I don't know how to do it because it's a junior brother to me. We're from the same. Olùkọ́ ti tèmi ní Táíwò Akínwádé tí gbogbo ilé mọ̀ sí Yétúndé ròyìn. A wá síbi ìbàyí wà tí wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ẹni wa tó já láìsí Dẹ̀jọ́ Túnfúlù. Nígbà tá a gbọ́ láàárọ̀ yìí ó surprise everybody náà. A kọ́ rò pé bóyá ẹni tó tiẹ̀ kọ́kọ́ pè mí láwọn kùtùkùtù láàárọ̀ yìí. Mo kọ́kọ́ rò pé ó fẹ́ gbé mi ní April Fool. Mo dẹ̀ mọ̀ pé mi ò kì í ṣe ẹni tó ń báyọ̀ dápara gbogbo orúkọ bẹ́ẹ̀ wọ́n á màmá ẹ sọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ fẹ́ gbé mi lé April Fool òun bá ń ṣe gbogbo ra nìyẹn ni. A ní kó lọ wo orí Facebook wà á rí pé wọ́n sọ pé Dẹ̀jọ́ kú. Ṣé lóòótọ́ màmá pé mi náà ṣe lọ wò ó ní etí mo wá sáré pé madam Ṣàjẹ́ ìyẹn náà ti jẹ́ kó ń confirm. Mo pe Rémi nílò ìkọ́ ní hospital general hospital kẹ Ìkòròdú láwọn wáyé bí mi náà ṣe dé bẹ́ẹ̀ ni ó yà mí lẹ́nu gan-an. Mo bá Dẹ̀jọ́ kẹ́dùn gan-an. Àdúrà mi sọ́nà kọ́lọ́ba àtẹ̀sáfẹ́fẹ́ rẹ̀ kọ́lọ́ba àpàṣiṣẹ́ rẹ̀ kọ́lọ́ má ba ẹ̀yìn ẹ̀jẹ̀ lẹ́yìn ikú ẹ̀ kọ́lọ́ ń di yàtọ̀ ní ìyàwó àtọmọ tó fi sílẹ̀ àtàwa náà ká má fojú lọ́ba ìwádìí tó náà dẹ̀bi pọ̀ kó má bàjẹ́ kọ́lọ́ ń ṣe kẹ̀kọ́ kọ́lọ́ ń ṣàforíjì fún kọ́lọ́ba àtẹ̀sálìjọ́ náà fi dáhùn kọ́lọ́ba àṣìṣe kẹ̀kọ́. ṣé wọ́n sì pẹ́pẹ́lẹ́ náà ní kí nǹkan tó ń ṣe. Ìgbà tó tiẹ̀ sick gan-an tí gbogbo yẹn mọ̀ pé sick tá a tẹ̀lé kó bóyá ó máa kú gbà yẹn kù ṣùgbọ́n sì ni àgbọ̀ kó sick wọn ló sì lọ sí location ìjẹta. Benedict lórúkọ mi mo jẹ́ cinematographer mo jẹ́ actor ọ̀gá mi ni Dẹ̀jọ́ Túnfúlù Kúnlé Tókunbọ̀ ọ̀gá mi gangan tí mo train lọ́ndà ẹ̀yìn tó máa ń sọ pé kèèyàn train nídìí iṣẹ́ ìpé bóyá lọ kọ́ acting péyàn wá ní ọmọọṣẹ́ èmi ni mo máa sọ pé mo jẹ́ àkọ́bí Dẹ̀jọ́ industry tó jẹ́ ọmọọṣẹ́ ọ̀gá mi gangan tó jẹ́ pé ó train ní tèmi náà dẹ̀ tún train àwọn àtijọ́ train àwọn èèyàn dáadáa ni kò sẹ́nibọ́dì tó máa sọ̀rọ̀ Dẹ̀jọ́ ní tí ẹ̀ tó máa sọ pé èèyàn burúkú ó jẹ́ ẹni tí ò ń bínú ó dẹ̀ wà straight forward ikú ẹ̀ yìí ó shock mi ò ní ilẹ̀ parọ́ torí àṣìjọ sọ̀rọ̀ níbi 3 days ago mo sì rí post ẹ̀ lórí Instagram ọ̀gá mi tó máa ń pè mí tèmi náà máa ń pè gbogbo àwọn ọmọ pátápátá àbúrò mi gbogbo wọn èmi mo train gbogbo ọwọ́ mi gbogbo wọn dàgbà sí so bóyá ìṣẹ̀lẹ̀ yìí ó dùn wá but kò sí nǹkan tá a fẹ́ ṣe orúkọ lọ́jọ́ ti dé èyí tó important ní kọ́lọ́ bá wa tán sáfẹ́ rí àwọn ọmọ wọn kọ́lọ́ bá wa dá wọn sí kọ́lọ́ bá wa wà pẹ̀lú wọn kọ́lọ́ dẹ́jẹ̀ kí ọdún jìnnà síra wọn ká má fi rú ẹ̀gbà. Ó touch mi lára ẹgbà tí wọ́n fi kọ́ ìjì mi lọ́ní Pressy kò so shocking. Pressy is a very nice man, a good man. Èèyàn gidi ni Pressy o, èèyàn gidi ni Pressy o. Wọ́n ti ní kò sí nǹkan téèyàn lè ṣe tí àsìkò ọlọ́pàá dé. Kọ́lọ́run foríjì wọn kó bá dá àwọn ọmọ tó ń fi sílẹ̀ kọ́lọ́run bá dá wọn lọ́lá kọ́lọ́run dẹ̀ dá wọn sí kó dẹ̀ máa ṣe kọ́lọ́run máa ṣe ní àkúfà fún àwọn àánú ìtawà ní industry. Ó ṣọ̀tẹ̀ bẹ́ẹ̀ ó ga jù.